bá máa yin Olúwa nítorí oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí àwọn ẹ̀dá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò àwọn kérúbù lónìí. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ kú ilé o. Ẹ̀yin tẹ́ ti mọ̀ wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ̀yin tẹ́ ṣe ń pàdé wa ní ìgbà àkọ́kọ́, ẹ kú àfojúbà. Ètò àwọn kérúbù lórí Facebook ló tún ń tẹ̀síwájú. Ẹ káàbọ̀ sórí ètò. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Ọmọ bàbá ládùúrà ní kóòtù bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ káàbọ̀ sórí ètò. Adútú wa pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè mìíràn kan lára àwọn àgbà tí Ọlọ́run ń lò nínú ìjọ Kérúbù àti Séráfù tí wọ́n tún fẹ́ fi àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó tún fẹ́ fi tọ́ wa sọ́nà lórí ètò tòní. Mo kí ń káàbọ̀. Màmá wa tí ẹ̀ ń wò yẹn, ojú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀fólókó nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù gẹ́gẹ́ bí Ọlọ́run ti ń lò wọ́n fún ìtẹ̀síwájú iṣẹ́ mímọ́ rẹ̀. Ní Ọlọ́run ọ̀gá ògo ló ń lò wọ́n tó sì ń gbà àkóso. Màmá wa wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà láti agbo mímọ́ the Eternal Sacred Order of the Cherubim and Seraphim, Moses Orímọládé Cathedral tó wà ní Agbòdò ní Ègbè ní ìlú Èkó. Mo ń sọ̀rọ̀ nípa màmá wa nínú Olúwa, Special Apostolic Mother Bọ́sẹ̀dé Bákàrè JP tí gbogbo èèyàn mọ̀ sí Òtítọ́ ni Freedom. Màmá wa ẹ káàbọ̀ sórí ètò. Thank you. Ẹ ṣé, adúpẹ́ o. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ màmá wa. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ̀dẹ̀ ń wò wá o. Ẹ̀mí Ọlọ́run kò ní dágbére fún gbogbo wa o. Àmín. Màmá wa ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ẹ gbàdúrà fún wa lórí ètò yìí. Bàbá wa àti Ọlọ́run wa. Ọlọ́run Mósè Orímọládé láṣẹ tó dá ẹgbẹ́ Kérúbù Séráfù sílẹ̀. Adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti jẹ́ alààyè ní wákàtí. Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa. Alágbára ẹ gbà yín wa. Ǹjẹ́ ètò náà kékeré tá ó ṣe yìí afẹ́kẹ́ jẹ́ alákòóso rẹ̀, Ọlọ́run ẹ gbà àkóso. Gbogbo ètò náà pátápátá ní orúkọ Jésù Kristi jẹ́ kó ṣe gbọ́ wa ní rere, àti àwa tá a lórí ètò náà àti àwọn tó ń gbọ́ wa tó ń wò wá jẹ́ kó ṣe wá ní rere. Ní òpin ìrìn àjò wa ní ayé yìí ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ ká bá yín jọba. Ní orúkọ Jésù Kristi Olúwa ní àgbàdúrà. Ní lórúkọ Jésù. Ẹ káàbọ̀ sórí ètò màmá wa. Ẹ ṣeun. Màmá wa, ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbààgbà nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù, bí àìjọ Kérúbù àti Séráfù la ṣe ń padà bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù ta ni màmá wa Bọ́sẹ̀dé Bákàrè. Ìrìn àjò yín sínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù báwo ló ṣe rí gan? Ẹ ṣeun. Bọ́sẹ̀dé Bákàrè ní orúkọ mi, ṣùgbọ́n nípa ti ẹ̀mí gbogbo ènìyàn mọ̀ mí sí Òtítọ́ ni Freedom. Ìrìn àjò tèmi sínú ẹgbẹ́ Kérúbù Séráfù Abisadua ni mí. Ìgbà tó kù rébété kí a bí mi sí ayé yìí, Ọlọ́run darí màmá mi sínú ẹgbẹ́ Kérúbù Séráfù. Kí ló gbé wọn wọnú ẹgbẹ́ Kérúbù àti Séráfù? Ẹ̀gbọ́n tí wọn tó gbà wọn lábúrò ti wà nínú Kérúbù Séráfù. Màmá tí wọn àti time ti wà nínú Kérúbù Séráfù. Ṣùgbọ́n ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá a ó ní ẹlẹ́sìn Mùsùlùmí, a ó ní ẹlẹ́sìn ìgbàgbọ́, a ó tún ní ẹlẹ́sìn àbáláyé. Àwọn wà ní ibi tí ó jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n bá ní ó ń tọ́jú wọn gbà yẹn kó tó di pé wọ́n dàgbà mú wọlé ọkọ. Ìgbà tán dẹ̀ lọ́kọ náà ẹlẹ́sìn Mùsùlùmí náà ni wọ́n fẹ́. So gbogbo àwọn ọmọ tí wọ́n bí síwájú tèmi inú ẹ̀sìn Mùsùlùmí náà bí wọ́n sí. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run nínú àánú wọn tí wọ́n fẹ́ràn mi dáadáa ká tó dá mi rárá tó kù rébété kí a bí mi sí ayé, Ọlọ́run darí màmá mi sí inú ẹgbẹ́ mímọ́ Kérúbù Séráfù ti Eternal níbi tí a bí mi sí, tí Ọlọ́run dẹ̀ sì fẹsẹ̀ mi dúró síbẹ̀ títí dòní, tí Ọlọ́run yóò sì mú mi dúró títí di òpin ọjọ́. Ìyẹn ni pé Eternal iná bí yín sí. Lágbára Ọlọ́run. Ẹlẹ́dẹ̀ẹ́dàgbà sí yín. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà obìnrin nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù, àwọn ẹ̀kọ́ pàtàkì àti rírí wo ni ẹ ti jogún nínú ìlànà yìí? Ẹ̀kọ́ pọ̀. Ẹ mú díẹ̀ wá. Èkíní nínú ẹ̀ ni wípé àwọn aláìmọ̀kànmọ̀kàn gbà wípé ẹgbẹ́ Kérúbù Séráfù a ò mọ Ọlọ́run ní tòótọ́, ṣùgbọ́n nítorí àìyé wọn ni. Tí a bá farabalẹ̀ wò, bàbá wa Orímọládé ló jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé àdúrà láì fi nǹkan kan kún ó jẹ́ ìtẹ́wọ́gbà. Torí kó tó àsìkò kí bàbá Orímọládé tó dé, àwọn ènìyàn ń lọ sí ilé ìjọsìn lóòótọ́, wọ́n á jọ́sìn, ṣùgbọ́n tó bá jáde ní ilé ìjọsìn tán wọ́n á tún gba ilé yẹ̀mí wò lọ. Nígbà tí bàbá Orímọládé dé, ó fi yé gbogbo wa wípé àdúrà, ọ̀rọ̀ Ọlọ́run àti ààwẹ̀ òun ni ọ̀nà sí ohun rere gbogbo. Ìyẹn ni. Èjì ni pé níbikíbi tí àwọn ènìyàn bá wà, oríṣiríṣi ẹ̀dá ló máa ń wà ń bẹ̀.
kódà kò jẹ́yàn mẹ́ta péré ẹ̀rí èyí tó jẹ́ pé ọkàn ẹ̀ máa ṣe déédéé pẹ̀lú tẹ̀ ń ṣe ẹ̀rí èyí tó jẹ́ pé kò tẹ̀sọ́ ọ̀tún kò tẹ̀sọ́ òsì ẹ̀rí èyí tó jẹ́ pé kó wálẹ̀ lótorí ẹ̀ wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tó ṣe kókó ni wípé bó ti wù kó rí pátápátá ẹnikẹ́ni tó bá ti wà ní ibikíbi nínú ilé Ọlọ́run tàbí ní gbogbo tá a bá wà kí a jẹ́ kí ọkàn wa kó darapọ̀ mọ́ nǹkan tí Ọlọ́run ń fẹ́ tá a bá ti yà sọ́tún tá a wò sí tá a dojúkọ Ọlọ́run ohun gbogbo tí a fẹ́ jẹ́ ṣíṣe yẹn á jẹ́ ṣíṣe ṣe rí àwọn tó bá ń wo lágbájá sọ tẹ̀mẹ̀dú sọ tí a ò bá múra sí ìkọ̀sẹ̀ ló máa ń wà láàrin ẹ̀ ìyẹn ni pé ká dojúkọ ohun tí Ọlọ́run rán wa sí. ìyẹn ni pé tá a bá múra gan àwọn tó bá ń wo lágbájá sọ tẹ̀mẹ̀dú sọ yẹn nǹkan kọsẹ̀ ló máa padà máa gbé wọn ṣubú ni máa mú wá Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́ àmín ní kíkún ẹ jẹ́ ká wò báyìí màmá wa gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà obìnrin nínú ìjọ Kẹ́bí ìwé orin ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù àkójọpọ̀ rẹ̀ báwo ló ṣe jẹ́ gan ṣé ó sọ̀ kalẹ̀ wá láti ibì kan ni ṣé èèyàn kan ló gbé kalẹ̀ fún wa ni pé ká máa kọ́ ni báwo ló ṣe rí gan báwo ló ṣe ṣẹlẹ̀. mo kọ́kọ́ rẹ́rìn ó dàbí pé ká béèrè wípé ṣé Bíbélì sọ̀kalẹ̀ láti ọ̀run ni tàbí ẹnìkan ló kàn déédéé ru àròsọ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Bíbélì tí à ń kà ìwé orin ti ẹgbẹ́ mímọ́ Kérúbù Séráfù lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ orin tó wà nínú ìwé orin wa láti inú ìwé àwọn orin tó ti wà nínú ìjọsìn Kérúbù tó dábò tó jẹ́ dídá sílẹ̀ ní Anglican ti wà kí Séráfù tó dé Methodist ti wà kí Séráfù tó dé àwọn orin tí wọ́n ń kọ ní ìgbà yẹn tó jẹ́ orin ẹ̀mí tí Ọlọ́run ti fún àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ láti kọ nígbà yẹn ó pọ̀ nínú ìwé orin ẹgbẹ́ Kérúbù Séráfù ṣé wá rí àwọn tí Ọlọ́run lò nígbà náà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe lo àwọn tó kọ àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run nínú Bíbélì ẹ̀mí Ọlọ́run ló lò wọ́n láti lè kọ àwọn orin yẹn nítorí pé ohun tí Ọlọ́run bá fẹ́ òun ló máa ń rọrùn àròsọ ò lè sí nínú iṣẹ́ Ọlọ́run iṣẹ́ ta bàbá Arúmọládé tó bá jẹ́ ìmọ̀ ònìyàn ni ó ní adì asán ó tó bá jẹ́ pé ìmọ̀ ọ̀gá ògo ni ó ní a máa gbilẹ̀ tó bá jẹ́ pé àròsọ àwọn ẹ̀kọ́ kan jókòó wọ́n kàn rò ni á ti kú pẹ̀lú àwọn tó rò ó a ti kú pẹ̀lú àwọn tó rò ó a ti kú pẹ̀lú àwọn tó rò ó ọwọ́ Ọlọ́run ń bẹ níbẹ̀ ọwọ́ Ọlọ́run ń bẹ níbẹ̀ ni àwọn orin yẹn ṣe wà tí Kérúbù Séráfù pàápàá tún bá tẹ́ ẹ bá wo bàbá wa Arúmọládé nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ láti inú ilé ìjọ Anglican ni bàbá wa ti bẹ̀rẹ̀ wọ́n ń kọrin níbẹ̀ nígbà tí bàbá wa tún wá sí Èkó àti gbogbo tí wọ́n lọ tó tún máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti Èkó bàbá wa tún ti fẹsẹ̀ tẹ̀lẹ̀ ẹ rí i pé ẹ̀mí Ọlọ́run òun ló darí àwọn ènìyàn tí wọ́n kọ orin tó jẹ́ ògidì ti ẹgbẹ́ mímọ́ Kérúbù Séráfù tẹ́ ẹ bá wo àwọn ọ̀rọ̀ inú àwọn orin wọ̀nyẹn ẹ rí wípé bẹ́ẹ̀yàn bá gbé Bíbélì ń gbà mí pàápàá tó bá fi ọkàn sí àwọn orin yẹn á dàbí ìgbà tó ń gbọ́ ohùn Ọlọ́run tó ń ka Bíbélì á dàbí ìgbà tó ń gbọ́ ohùn Ọlọ́run á dàbí ìgbà tó ń gangan pàápàá ẹ̀mí Ọlọ́run wà nínú ẹ̀ nítorí ẹ̀ àwọn tó kọ ohun orin yẹn kò kí ń ṣe àròkọ lásán ẹ̀mí Ọlọ́run ló gba inú wọn kọ àwọn orin yẹn gẹ́gẹ́ bí a ti ń kọ. màmá wa ẹ sọ pé àwọn tó kọ ẹ̀mí Ọlọ́run ló gba inú wọn kọ àwọn orin yẹn bẹ́ẹ̀ni ǹjẹ́ ẹ lè fún wa ní àpẹẹrẹ orin bíi 5 tó wà ní ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù àwọn tó kọ àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi kọ ẹ fún wa lápẹẹrẹ bíi 5. ṣe rí nípa ti àwọn tó kọ tí mo bá sọ pé mo mọ̀ wọ́n irọ́ ni nítorí àwọn orin wọ̀nyẹn ti wà ní kíkọ sílẹ̀ kí àwa tó dé ayé so a ò mọ àwọn tó kọ nígbà tí a dẹ̀ rí àwọn òwe orin tá a bá láyé wọn ò kọ orúkọ pé lágbájá ló kọ tẹ̀mẹ̀dù ló kọ síbẹ̀ a kò mọ̀ pé àwọn ènìyàn tí Ọlọ́run lò ló kọ àwọn orin yẹn ni àwọn orin tí a máa ń kọ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀mí mímọ́ ló ń darí wa tẹ́nìkan kò lè mọ̀ àfàwọn tá a fi ránà hàn ló mọ ìjìnlẹ̀ rẹ̀ kájọ hallelujah sọ́ba Olódùmarè aṣọpẹ́ àtọpẹ́dá tó mú wá lọ́jọ́ òní. Kérúbù Séráfù fìyìn fún Olúwa
fún ìdásí tó dá wá sí dọjọ́ òní àǹkọrin. Ẹgbẹ́ kérúbù ti yé sọ fún mi lẹ́ẹ̀kan sí Jésù Kristi lọ́ba ògo olùgbàlà lọ́ba ìyè. Ẹgbẹ́ kérúbù lẹ́gbẹ́ ìyè, ẹgbẹ́ kérúbù ti yé. Ìyanu, 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 ẹgbẹ́ kérúbù ti yé. Kérúbù séráfù fìyìn fún Olúwa tí dá sí tó dá wá sí dájọ́ ọdún òní. Akọrin mímọ́ mímọ́ sí mẹ́ta lọ́kan, ayọ̀ pé ó ti sọ agbára wa dọ̀tun. A ó fi ìyẹ̀fun ìdí lágbára mẹ́ta lọ́kan. Hallelujah, 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 amen. Mósè Orímọládé ní olùgbàlà wa, Ọlọ́run rán sáyé láti dẹ́gbẹ́ yìí sílẹ̀. Kérúbù séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. Kérúbù séráfù ló sọ orúkọ ẹgbẹ́ náà. Ètò ohùn àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára. Màmá wa tí a wà pẹ̀lú wọn, Special Apostolic Mother Bọ́sẹ̀dé Bákàrè JP, tí gbogbo èèyàn mọ̀ sí Òtítọ́ ni Freedom, àwọn ni à ń bá sọ̀rọ̀ lórí ètò tòní. Màmá wa, ẹ jẹ́ kí n mú ìbéèrè kan wá. Kí ló fà á tí orí inú ìwé Kérúbù àti Séráfù fi di first edition, second edition, third edition? Wọ́n tún ní àwọn kan tó wà revised edition. Ṣé gbogbo ẹ̀ ò lè wà lójú kan ni? Kí ló tó fi rí bẹ́ẹ̀? tó edition kí ló tó fi rí bẹ́ẹ̀? Ẹ ṣeun, mo rẹ́rìn. Ṣe rí edition tá à ń sọ yẹn. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kí a mọ̀ wípé kí àwọn edition yẹn tó bẹ̀rẹ̀ rárá. Bẹ́ẹ̀ni. Ìwé orin Kérúbù Séráfù ti wà. Ojúlówó pọ́nbélé. Àwọn tó jẹ́ àkọ́tòpọ̀ orin Kérúbù Séráfù ti wà dáadáa. Ẹ má gbàgbé wípé ìyá ìjọ 5 ló jẹ́ àkọ́kọ́ nínú Kérúbù Séráfù. Ó yá, ẹ dárúkọ àwọn ìyá ìjọ yẹn. The Eternal Sacred Order. Bẹ́ẹ̀ni. C&S Society ti Màmá Abíọ́dún. Bẹ́ẹ̀ni. Praying Band ìjọ Ìtabalógun. Ó di kẹta. Sacred C&S. Ó di kẹrin. And then C&S Movement. Ó di karùn-ún. Àwọn ìyá ìjọ 5 tàkọ́kọ́ nìyẹn. Tó jẹ́ ojúlówó pọ́nbélé. Tó jẹ́ tàkọ́kọ́, lára wọn ní ọ̀pọ̀lọpọ̀ ti jáde. Gbogbo àwọn 5 tí mo dárúkọ yẹn, àwọn 4 tàkọ́kọ́ jáde láti ara Eternal. Àwọn 4 àkọ́kọ́ jáde. 4 jáde, Eternal ni àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Àwọn 4 yòókù at one time ní ìgbà kan àbí ìgbà kejì wọ́n jáde lára Eternal. Fún ìtẹ̀síwájú iṣẹ́ Olúwa náà ni. Nítorí iṣẹ́ Olúwa kì í parun. Bàbá Orímọládé sọ pé tó bá jẹ́ ìmọ̀ nìyẹn ni, ó ní adásán. Ó ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ ọ̀gá ògo ni, ó ní a máa gbilẹ̀. Mo rò ètò Ọlọ́run ni pé kó gbilẹ̀ dáadáa. Ju bá a ti lérò lọ. Kó gbilẹ̀ dáadáa. Òun ni a fi rí pé ìpele bẹ̀rẹ̀ sí dé. Bó ìpele tí ń dé sí náà ni ẹgbẹ́ Kérúbù Séráfù ló ń gbilẹ̀ sí. Ká wá padà sọ̀rọ̀ ìwé orin. Ìwé orin ti wà ká tó bẹ̀rẹ̀ lẹ́díṣàn dé. Bẹ́ẹ̀ ni. Ìwé orin ti wà tán tí ìwé orin Kérúbù Séráfù ti wà kọ́ tó bí irú wa. So ìyẹn ni pé ìwé orin la bá láyé tá à ń kọ orin nínú orin. Ṣùgbọ́n tí nǹkan bá ti ń yí bẹ́ẹ̀ yẹn, a máa rí pé ìgbà míì ẹ̀kọ́ ti ayé ó máa ń influence, ó máa ń gbé àwọn nǹkan kan dìde nínú àwọn ẹ̀kọ́ míì.
so ìgbà tí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ti bẹ̀rẹ̀ sí wọlé òun la bẹ̀rẹ̀ edition báwo ni first edition ṣe wáyé. ẹ mú àwọ̀ first edition. first edition àwọn ènìyàn ìjọ CNS movement nígbà tí wọ́n tò orin jọ tí wọ́n bá máa tò orin wọ́n á mú láti ọ̀tún wọ́n mú àwọn orin Kérúbù Sèráfù tó ti wà ńlẹ̀ wọ́n mú àwọn orin míì náà nínú Anglican nínú Methodist gẹ́gẹ́ bí ìwé orin Kérúbù Sèráfù wọ́n á tò gbogbo ẹ̀ jọ ṣùgbọ́n nítorí pé àwọn ìgbà táwọn máa tò tí wọ́n jọ wọ́n fẹ́ fún ní àmì ọ̀tọ̀ wọ́n fẹ́ kó lórúkọ wọ́n fẹ́ fún ní àmì ọ̀tọ̀ wọ́n á pè ní first edition tàbá ní nígbà tí Kérúbù Sèráfù tó ti délẹ̀ tí oníkálukú bá ń ṣe ìwé tiẹ̀ ni bóyá nígbà tó bá máa kàn wọ́n á ti dé 10th edition. bá 200 edition báyìí. ṣùgbọ́n bó ṣe wo ni là ń ṣèmàlẹ́ ẹni àbá àfitàn ẹlẹ́dẹ̀jẹ̀ sáàrì ìyẹn ò ṣe nǹkan kan. ṣùgbọ́n nígbà tí ó wá di bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n dá ọ̀rọ̀ edition àbí òṣì edition àwọn ni wọ́n dá sílẹ̀ láti CNS movement. so àwọn náà ní ìgbà tó di ẹ̀kejì tí wọ́n máa ṣe edition àwọn náà sọ pé èyí táwọn kọ́kọ́ ṣe bóyá wọ́n fi kún ni o bóyá wọ́n yọ kóònù ẹ̀ ní o àwọn náà dé náà dín ní àwọn ní second edition so gbogbo first and second edition yẹn ìyẹn ló dá èmi lójú wípé àwọn movement ni wọ́n ṣe first and second edition first and second yẹn dá mi lójú ṣùgbọ́n third edition yẹn bóyá àwọn náà wá ṣe o bóyá àwọn aláyàbàrà ni wọ́n wá ṣe o ìyẹn ò dá mi lójú ìyẹn third edition yẹn ò dá mi lójú nítorí tẹ́ bá wo first edition tẹ́ wo second edition ìyàtọ̀ díẹ̀ ló máa wà láàárín ẹ̀ first and second edition kódà nítorí first edition gan ó kún ju second edition lọ sí èmi rí torí mo ní first edition mo ní second edition ṣùgbọ́n nígbà tí third edition yẹn dé ó fẹ́ dàbí àmúlùmálà yẹn mo á wò wípé mi ò kò dá mi lójú wípé àwọn ni wọ́n pilẹ̀ third edition ibi wọn bá tí mo mọ̀ nípa ẹlẹ́dìṣọ̀n dé ní ẹlẹ́dìṣọ̀n yìí tó kàn ní edition tó edition kò kúnlẹ̀ wọn bá tí mo mọ̀ nípa ẹ̀ kọ́lọ́run alààyè kó ràn wá lọ́wọ́ àmín. ewu gangan ìwé orin tó wá jẹ́ ojúlówó pọ́nbélé ìwé orin ṣẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù. ẹ ṣeun. edition wo gangan ni ká máa tẹ̀lé. ẹ ṣeun. àti pé eléyìí gangan ni edition tó yẹ ká máa tẹ̀lé o. ẹ ṣeun. ṣe rí èyí wù mí ò wẹ́ òun lọmọ ìyá méjì fi ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀. kí a tó kó àwọn tó wà ní movement jọ kan tó ṣa ìwé orin jọ ìwé orin ti wà in existence. so tá a bá máa sọ pé èwo gan-an ló yẹ ká lò ìwé orin tó ti wà ní àkọ́kọ́ láti ọwọ́ Eternal tàbí praying band mi ní ìdánilójú púpọ̀ pé society ní ìwé orin tá a lè identify pẹ̀lú wọn mi ò ní ṣùgbọ́n àwọn òwe tó yẹ ká pè ní ojúlówó nìyẹn gbogbo eléyìí yòókù tó ń ṣe oníkálukú ń ṣàlọ́tún ń ṣàlósì ni ń ṣàlọ́tún ń ṣàlósì ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó jẹ́ pé kí ni ènìyàn ń wá nínú ìwé orin òtítọ́ ìwé orin là ń wá ni tàbí pé a kàn ṣe ìwé orin ìwé orin oríṣiríṣi wà tó bá jẹ́ ìwé Yorùbá tá a bá máa sọ pé ká ka abd Yorùbá a ka a e e i o o u a sọ ṣí a sọ gbì a sọ kwí nínú ìwé orin Yorùbá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìwé tá a ní nísìnyí a e o a o u English ni wọ́n fi Yorùbá kọ ìwé orin yẹn mọ́ tẹ́ bá ṣí ìwé orin mi ẹ lè rí ẹ níbẹ̀ ní èdè Yorùbá ẹ lè rí ọ níbẹ̀ ṣùgbọ́n láì polówó gbogbo àwọn ìwé yẹn lóní orin Anglican lóní ti Methodist lóní ti original àti Séráfù ìjókòó mi kì í ṣe láti polówó ṣùgbọ́n ní èwo ni ká mú èwo ni ká lò bẹ́ẹ̀ èwo ni ká lò ìyẹn ni wípé ó wá depend lé kí ni ohun tẹ́ ń wá nínú ìwé orin ògidì ìwé orin gẹ́gẹ́ bí àwọn tó kọ́ ti kọ́ ni tàbí àwọn tí a ti ṣe àtúnṣe tá ti yí padà láti kọ ọ̀rọ̀ inú ẹ̀ tó ti yàtọ̀ síra wọn tó ti toríṣiríṣi àbí àwọn ìwé orin tó yẹ pé àwọn ọmọ wa gan tá a ṣe ń gbìyànjú kan sọ èdè wa tó yẹ pé tán bá gbé ìwé orin dání gan wọn ò tiẹ̀ sí tó sì jẹ́ ọ̀rọ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ń ṣe náà abc náà fẹ́ lè máa rí nù ẹ̀ instead of abd so ìyẹn ni pé ẹni tó bá ń fẹ́ ìwé orin tó jẹ́ ojúlówó kì í ṣe ti ìpolówó ọjà o
àwọn tó ń lo second edition wọ́n mọ tí wọ́n torí ẹ̀ ń lò àwọn tó ń lo third edition wọ́n mọ tí wọ́n torí ẹ̀ ń lò àwọn kan tí ẹ̀ lẹ́díṣàn wọ́n kàn jẹ́ ìwé orin náà ṣùgbọ́n ní Eternal Sacred Order of the Seraphim yìí àwa ní ìwé orin tí a ti ṣe táwọn bàbá wa dẹ̀ ti fi ọwọ́ sí a ṣe Yorùbá jáde ó tún yá àtúnṣe Yorùbá àti òyìnbó àwọn bàbá fọwọ́ sí lápapọ̀ jáde tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ní lọ́wọ́ so nísìnyí báyìí ìwé orin yẹn wà àwọn èèyàn tiẹ̀ wá rí pé àwọn ènìyàn fẹ́ ìwé yẹn wọ́n wá tún wá lọ ṣe àdàmọ̀dì irú ẹ̀ àdàmọ̀dì irú ìwé kíkọ́lọ̀ ẹ̀ jọra wọn sódà káwọn tó máa rà kán má bàa mọ ìyàtọ̀ so àwọn yẹn ti wà níbẹ̀ yẹn so ẹni tó bá wá ń fẹ́ ìwé tó yẹ pé ìjìnlẹ̀ orin ìpìlẹ̀ ó wà nínú ẹ̀ tó bá wá sí Eternal a rí ìwé ẹni tó bá jẹ́ wípé second edition ló ń fẹ́ tó bá mọ ibi tí wọ́n ti ń tà á Ọlọ́run ò bínú sí ìyẹn ni wípé ohun tó ní kálukú bá ń wá nínú ìwé orin òun ló máa júwe fún pé ìwé wo ni òun gbọ́dọ̀ lò ṣùgbọ́n èyí tó jẹ́ ojúlówó tí ó ní àwọn ìjìnlẹ̀ orin àkọ́kọ́ Kérúbù Séráfù tí a ò ṣe àyíníkẹ́ àti àyípadà ẹ̀ ó wà nínú ìwé orin tí à ń lò lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ mọ́ Kérúbù Séráfù ti Eternal ní báyìí báyìí. ó dà ẹ ṣé púpọ̀ màmá wa ẹ̀yin tẹ́ bá fẹ́ ní ìbéèrè 081-655-37283 líǹkì tó wọlé sọ́dọ̀ yín yẹn fóònù nọ́mbà kan wà ń bẹ̀ òun lẹ ní àǹfààní láti pè sí a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn oníṣẹ́ rédíò àsọ̀rọ̀mágbèsì tá a bá ti ń sọ̀rọ̀ ẹ ní àǹfààní láti pè wọlé a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ní ìbéèrè kan tàbí òmíràn tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àwọn màmá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá àwọn tó ti ṣẹ́gun ṣáájú wọ́n ń wò wá bí a ti ń yọ̀ lónìí ìyẹn já kọ́kọ́ àwọn tó ti ṣẹ́gun ṣáájú wọ́n ń wò wá bí a ti ń yọ̀ lónìí ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì bí ìní mi gbogbo ṣègbé tí èrò mi gbogbo sọjí wọ́n ní àṣìkọ orin ni báwo ló ṣe jẹ́ àṣìkọ. ẹ ṣeun ṣe rí ìgbàgbọ́ àwọn ènìyàn èmi rò pé kò dúró dáadáa àwọn èèyàn kì í fi ọkàn sí ọ̀rọ̀ orin kódà bẹ́ẹ̀ lómi ń ka bíbélì gan bí ẹni ka literature tí a bá ń ka literature pa ó yẹ kó fọkàn sí tá a bá ń ka ìwé tó ní ṣe pẹ̀lú ẹ̀mí tí ọkàn á bá wà níbẹ̀ á mọ ìtumọ̀ nǹkan tá à ń kà. àwọn tó ti jagun kọjá wọ́n ń wò wá bí àwa náà ti ń jà. ṣé ti ń jà ní correct wọn. bí àwa náà ti ń jà ni wọ́n fi ohun kan fún wa pé tẹ̀síwájú má fà sẹ́yìn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan nígbà tí orí kejì wọlé tún dárúkọ lẹ́ẹ̀kan. bí ìní mi gbogbo ṣègbé tí èrò mi gbogbo sọjí. bí ìní mi gbogbo ṣègbé tí èrò mi gbogbo pin. nǹkan tó wà nínú ògidì ìwé orin àkọ́kọ́ nìyẹn. ìyẹn ni wípé nínú gbogbo bó ti wù kó rí mo máa dìrọ̀ mọ́ Jésù mo máa dìrọ̀ mọ́ Ọlọ́run bó ti wù kó rí nínú níní àti nínú àìní nǹkan tí orin yẹn ń sọ fún wa nìyẹn. ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n rò wípé nígbà táwọn dẹ̀ ń ṣépè fúnra àwọn nìyẹn rárá kò rí bẹ́ẹ̀. ohun tó fà tó fi yí padà nìyẹn. ohun tó fà á nìyẹn. pé nígbà táwọn ń ṣépè fúnra wọ́n rò pé àwọn ń ṣépè fúnra àwọn ni wọ́n ò fi ọkàn sí orin yẹn wọ́n ò fi ọkàn sí wípé nígbà téèyàn ń give commitment à ń commit ara sí Ọlọ́run wípé under any circumstance we will stay with you. nǹkan tí orin yẹn ń try láti point out nìyẹn. ṣùgbọ́n nítorí àwọn èèyàn mi ò lè ṣe pé mi ò lè ṣe kíní kan o òun ló fà á tí a fi bẹ̀rẹ̀ sí máa yí àwọn ọ̀rọ̀ ìwé orin padà bí ìní mi gbogbo pọ̀ sí i bí èrò mi gbogbo sọjí àyípadà orin ni bí ìní mi gbogbo ṣègbé bí èrò mi gbogbo pín òun ni tó wà nínú ìwé orin ìjìnlẹ̀ ìwé orin commitment à ń commit ara sí Ọlọ́run wípé amọ̀pọ̀ Ọlọ́run aláàánú lọ́lọ́run wa ṣùgbọ́n nígbà tá a bá wà láyé Jésù ní nínú ayé ẹ ó rí ìpọ́njú ó ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé ẹnikẹ́ni tó bá mọ̀ pé Jésù ti ń ṣẹ́gun ayé fóun kò yẹ kó máa bẹ̀rù wípé nǹkan kan lè ṣe mí ti máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí ọ̀rọ̀ láti inú ẹ̀mí ni àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ti jáde Ọlọ́run kò ṣàmì Jésù tó jẹ́ olùgbàlà wa pàápàá ṣé kò rí ìpọ́njú ṣé kò rí ìyà ṣé ó torí ẹ̀ padà nínú iṣẹ́ tọ́lọ́run yàn fún Ọlọ́run kò mú wa dúró. àmín ẹ jẹ́ kí n wá wò nígbà táwọn èèyàn wa sọ yìí
báwo ló ṣe á di pé ó ń dénú ìwé orin ṣáwọn èèyàn lọ́nà influence àwọn tó ń táìpù orin ni pé ẹ̀kọ́ síbẹ̀ ni. ohun mo sọ àwọn tó ṣàwé orin jọ náà wò wípé eléyìí ìní ni ẹ jẹ́ ká yí báyìí ẹ jẹ́ ká yí báyìí ẹni tó lówó lólówó ẹni tó kọ ìwé ẹ̀ jáde tó gbé fún printer òun tó gbé fún printer òun ni printer máa print. So àwọn tó dẹ̀ rà á tí wọn ò ọ̀pọ̀lọpọ̀ ò mọ ọ̀tún sí òsì ń tán bá ti rí òun náà máa sọ ń tó fà nìyẹn. ń tó fà nìyẹn ètò ohun àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé a ti ń gbébà lẹ́nu àwọn màmá wa ni pé kọjá nǹkan tí a kàn lè rò pé a kàn dábàá ẹ̀ gbogbo apátápátá ni àjọ ń ṣe. Jésù mo wá sọ́dọ̀ rẹ̀ jẹ́ kí lè máa tọ̀ lẹ́yìn bí ní mi gbogbo ṣe gbé tí èrò mi gbogbo pin. Tẹ́ bá wo tó kọ́kọ́ ṣáájú jẹ́ kí n lè máa tọ̀ ọ́ lẹ́yìn. Even in any circumstance, that's what the hymn is trying to tell us. Kí a máa tọ̀ Jésù lẹ́yìn nínú ohunkóhun tí a bá wà. Tàbá ńlá kọjá. Bẹ́ẹ̀ ni ohun tí orin yẹn ń sọ nìyẹn. Ohun tí orin yẹn ń sọ ni. Orin míì náà tó jẹ́ the same content. Orin ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ the same content. Orin yẹn sọ pé àwọn tó ti ṣẹ́gun ṣáájú wọ́n wò wá bí a ti ń jà. Àwọn tó ti ṣẹ́gun ṣáájú wọ́n wò wá bá ti yọ lónìí. Bí a ti ń jà lónìí ni ara yíyípadà náà ló débi bá a ti yọ lónìí. Wọ́n ń kan sáà sí wa pé tẹ̀síwájú má fà sẹ́yìn. Ṣé ẹni tó ń jà kan ni ló lè fà sẹ́yìn? Ẹni tó ń yọ̀ kò ní kọ́ọ̀sì láti fà sẹ́yìn. Ṣùgbọ́n tó wà lójú ìjà. Àwọn ọ̀rọ̀ yẹn ò wá jọra wọn mọ́. Bẹ́ẹ̀ ni gbẹ́ni tó wà lójú ìjà kò ní cause láti padà sẹ́yìn ó láti máa focus wípé mo láti ṣẹ́gun nǹkan tí orin yẹn ń sọ nìyẹn. Nǹkan tí orin yẹn ń sọ nìyẹn. Ó dẹ̀ máa wá orin inú ìwé orin Kérúbù àti Séráfù yìí àwọn ọ̀nà wo ni à ń gbà kọ lọ́nà àìtọ́ yàtọ̀ sí àwọn méjì tá a mú jáde. Ẹ jẹ́ kí n sáré sẹ́lẹ̀ ó yá mú jáde kó tó sápá mi lórí. Ẹgbẹ́ Kérúbù ti yé ọ̀yà jù sí ni bá a ṣe ń kọ́lẹ̀ ṣe fẹ́ kọ́ yìí. Ẹgbẹ́ Kérúbù ti yé sọ fún mi lẹ́ẹ̀kan sí Jésù Kristi lọ́ba ògo olùgbàlà lọ́ba ìyè. Ẹgbẹ́ Kérúbù lẹ́gbẹ́ ìyè ẹgbẹ́ Kérúbù ti yé. Ṣùgbọ́n lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ bá dẹ̀ ti gbọ́ ẹgbẹ́ Kérúbù ti yé ọmọ gbọ́ ti yé tiyetiye àwọn ọmọ Ọlọ́run tí wọ́n kọ orin sínú kásẹ̀ẹ̀tì wọ́n fẹ́ ta ọjà wọn wọ́n fi àjásà sí àjásà ti wá ń di mọ́líkì. Wọ́n fi àjásà sínú ìwé orin orin inú ìwé orin ni wọ́n kọ tí wọ́n bá fẹ́ kọ àríyá wọ́n lè kọ bó ṣe wù wọ́n ṣùgbọ́n tó bá ti jẹ́ orin inú ìwé orin tó jẹ́ pé wọ́n máa gbé sí gbogbo gbangba ìta ó yẹ kó kọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń kọ́ gẹ́gẹ́ bí a ti fi lélẹ̀ nítorí òun ló ń dá àdàmọ̀dì sílẹ̀ nísìnyí tiyetiye yìí sì ó ti gbàgbóró kan tiyetiye ti gbàgbóró kan báyìí ó ti gba ìgboro kan àfi tẹ́ ẹ̀ bá gbẹnu lórí yẹn lẹ́ẹ̀ní gbọ́ tiyetiye láàrin ẹ̀ ká tó ṣẹ́jú pé ń gbọ́dọ̀ máa di ọdún bíi 3 sí 4 sìn àákàn rẹ̀ nìkan tó máa kówe orin jọ tó máa fi tiyetiye sínú ẹ̀ ló bá di style nọ́mbà máa sọ pé àwọn tàtijọ́ yẹn ni ò kọ̀rẹ́ẹ̀tì eléyìí ló kọ̀rẹ́ẹ̀tì bí ti yanpọ̀nyánrin ti máa ń wá nìyí. Ayéfẹ́lẹ́ orin ìkórè kan àtà máa ń kọ. Wà ẹ̀yin ọlọ́pẹ́ wá. Ẹ ṣe gbé orí ìkórè yá. Ayéfẹ́lẹ́ kọ orin ẹ̀ olórin ni nígbà tó máa dánwọ́ ìgbẹ̀yìn. Wà ẹ̀yin ọlọ́pẹ́ wá gbé orí ìkórè ga ire gbogbo ti wọlé kó tútù ọyẹ́ tó dé Ọlọ́run ẹlẹ́dàá wa ló ti pèsè fàìní wá kárẹ̀lẹ̀ Ọlọ́run gbé orí ìkórè ga. Original rhythm orin yẹn nìyẹn
Ayéfẹ́lẹ́ fẹ́ ta orin tiẹ̀ ó ní gbé orin ìkó re ga ó dẹ̀ ti di táìtù ó ti di mọ́líkì so bí àwọn bàbá wa ṣe ń kọ́ tá a bá wọn lẹ́nu ẹ̀ ń sìn tá a bá kọ́ bẹ́ẹ̀ ń sìn àyìnmọ̀ kan náà máa kà wá sí. àyìnmọ̀ kan náà máa kà wá sí. àyìnmọ̀ náà máa kà wá sí. níbo wá dé yàtọ̀ sí ẹ jẹ́ ká fún àwọn olórin tó kọrin lẹ̀ nínú ìjọ ibo làṣìṣe yẹn ti wá àwọn olóyè kó correct tiẹ̀. ṣe rí Ọlọ́run kó ṣàánú fún wa àwọn bàbá wa náà ló yẹ kí wọ́n ṣe àtúnṣe yẹn nígbà tí wọ́n bá ti gbé kinní yẹn jáde ṣùgbọ́n a ò gbọ́dọ̀ bá alàgbà wí ká gbà wọ́n níyànjú ni nígbà tí kinní yẹn bá ti bẹ̀rẹ̀ sí tó ṣe lẹ́ẹ̀kínní bóyá rò pé ẹ̀rọ ni tó ń ṣe lẹ́ẹ̀kejì bóyá rò pé ẹ̀rọ ni níṣẹ́ ló yẹ ká pè wọ́n kíákíá ká sọ pé bẹ́ẹ̀ kọ́ ni bí orin ṣe wà rèé tó wá jẹ́ pé àsìkò ìgbà tí àwa ọmọ máa ń gbọ́rọ̀ sí àwọn bàbá lẹ́nu. ṣáwọn àwọn ọmọ òde gbọ́rọ̀ sí àwọn bàbá lẹ́nu mọ́ báyìí. mo ẹ̀yin lè wí bẹ́ẹ̀ o. nígbà yẹn tí àwọn bàbá bá sọ pé kò rí bẹ́ẹ̀ à á gba àtúnṣe tí wọ́n sọ. ṣùgbọ́n nísìnyí kóńkó jábélé ní old school ni lẹ máa dà ẹni bá ń ṣe correction tó sọ pé báyìí kọ́ ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí wọ́n á ní old school ni. Gbogbo orin tí àwọn bàbá ti kọ láti inú ẹ̀mí nísìnyí ó ti di old school. wọ́n á ní kọ́kọ́rọ́ kan sọnù tí wọ́n ń wá ká wọ́n ń wá score wọ́n ń wá key wọ́n ń wá kinní kan meanwhile àwọn tó jókòó tí wọ́n kọ score tí wọ́n kọ key àwọn náà bá orin láyé ni ẹ̀bùn tí Ọlọ́run fún wọn láti lè máa kọ sọ́fà or whatever ni wọ́n jókòó táwọn náà fi tó jọ tó fi wá di wípé ohun tó jẹ́ ìpìlẹ̀ orin wọ́n á wá yí wọ́n á ní báyìí ní kó ṣe jẹ́. so nítorí àwọn ọmọ wa ni wọ́n dẹ̀ fi mọ̀ fún àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ wọn à ní sọ́fà kọ́kọ́rọ́ kankan sọ̀rọ̀ lọ́wọ́ àwọn bàbá wa kàn kọrin kàn yọ̀ sọ́lọ́run lọ́rùn kàn fi ayọ̀ jọ́sìn òun ni àwọn bàbá wa àwọn tàwọn màmá wa mọ̀ wọ́n torí àwọn máa sọ fún wa wípé kí kò sí kí kò sí note kò sí sọ́fà all those things so but wọ́n ti ní àwọn òyìnbó sọ pé change is the only constant thing in life. nǹkan máa yí padà all the time ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò gbọ́dọ̀ sọ pé nǹkan yí padà a ò tí ì rí tó ti yí padà rí téèyàn kẹ́sẹ̀ sókè tó ń forí rìn. àti ìdìbí tó yí padà rí téèyàn kẹ́sẹ̀ sókè tó wá ń forí rìn àbí kó sọ pé ọ̀làjú ló fà á. àǹjọ̀nù ni wọ́n máa pè wọ́n á sá fún un. ìyẹn ni pé èyí tó bá lẹ́tọ̀ọ́ sí àtúnṣe àwọn bàbá wa lè bẹ̀rẹ̀ sí máa ṣe kọ́ máa jẹ́ ká mọ̀ wípé unfortunately ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó lè ṣe àwọn àtúnṣe sáwọn kinní yìí àwọn bàbá wa tó ti dàgbà tó ń ṣì wà ó fẹ́ dàbẹ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí ẹ wo ẹ máa jẹ́ fi wọ́n lẹ̀ o ó máa dín tá máa fi irun pákó sọ́nà bá ń wò náà bá sọ̀rọ̀ mọ́. kó má dàbí pé tá bá sọ fún wọn máa lọ. sọ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ láti má jẹ́ káwọn ọmọ lọ ni o tàbí láti má jẹ́ kán gbà rìn fín torí méjèèjì ló wà ń bẹ̀ nígbà tá àgbàlagbà bá sọ pé báyìí ni jẹ́ fún alájàre àárín wọ̀nyí Yorùbá sọ pé wọ̀nyí òun lè bú àgbà so tó bá ti wá ń dé stage yẹn bàbá pàdé máa ń wò ní bàbá Ọlọ́run ó yẹ yín o ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ilé tó bá ń fẹ́ àtúnṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run bó ti kó yá bó ti kó pẹ́ àwọn àtúnṣe wọn á bẹ̀rẹ̀ sí máa wọlé ní díẹ̀díẹ̀ kí ni àmì nínú àwọn orin wa yìí bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ ti sọ ẹ fẹ́ kí àtúnṣe kó wà bẹ́ẹ̀ni ipa pàtàkì wo ni kí akọrin kó nínú àwọn ìjọ míì àwọn akọrin sẹ́ráfù gan mọ orin inú ìwé sẹ́ráfù. akọrin gan ló ń dorí rú. ipa pàtàkì wo làwọn akọrin kí làwọn ojúṣe àwọn akọrin kí ló yẹ káwọn akọrin mú lókùnkúndùn tí orin sẹ́ráfù lè padà sáyè. aláwa akọrin gangan là ń dorí rú. akọrin lẹ́yìn gan fúnra yín. àwa akọrin gangan là ń dorí rú. akọrin lẹ́yìn fúnra yín màmá. ẹ láìkí wàhálà. àwa gangan là ń dorí rú. àwa la fẹ́ kó lọ báyìí la fẹ́ kó lọ báyìí la fẹ́ kó lọ kẹ́ ẹ jù sí báyìí ẹ kàn déédé gbọ́ jù sí báyìí ẹ jù sí báyìí a ti fi ti ara a ti kì bọ́ tinú ẹ̀mí púpọ̀ jù a ti kì ti ara bọ́ tinú ẹ̀mí púpọ̀ jù ìyẹn ní fi jẹ́ bí pé a ò lè fi kíní sílẹ̀ fún àwọn akọrin láti ṣe àtúnṣe ọgbọ́n tí àwọn bàbá wa bá máa dá láti kó àwọn akọrin jọ láti bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn àtúnṣe kó ṣe dán kó jẹ́ gbogbo akọrin sẹ́ráfù ló máa wà pọ̀ àwọn olórí láti inú ẹgbẹ́ kọ̀ọ̀kan láti inú ẹ̀ka kọ̀ọ̀kan nínú group sẹ́ráfù
tó bá ṣe ètò tó kó wọn jọ tàbí tájọ yẹ̀wò eléyìí eléyìí tọ́ eléyìí kò tọ́ eléyìí bó ṣe yẹ kó rí rèé eléyìí bó ṣe yẹ kó rí rèé tá a bá ṣe yẹn ó lè ṣeé ṣe ṣùgbọ́n pé ká ẹ fi àtúnṣe orin sílẹ̀ fún àwọn akọrin ẹ má gbàgbé pé ní ọwọ́ tá a wà yìí àwọn ọ̀dọ́ ló ń kọ̀ǹtrólù akọrin bọ́ bá dẹ̀ ṣe fẹ́ kó wà ní bọ́ bá ṣe fẹ́ gbé sílẹ̀ ní bó bá ṣe wọ́n láti gbé lẹ̀ ní bọ́ bá ṣe fẹ́ gbé sílẹ̀ ní wọ́n ṣe fẹ́ gbé kí ṣe pé bó ṣe wà táwọn ṣe lélẹ̀ old school ní gbogbo bó ṣe wà yẹn èyí táwọn fẹ́ ṣe ń sìn new school ni bí Sunny Adé bá kọrin tó bá dùn before you know it wọn tá a bá múra wọn á jù sínú ìwé orin bó ṣe wà nìyẹn. tí Sunny Adé bá kọrin tó bá dùn tó bá dùn létí wọn. tábà lè mí kíyè sára wọn á jù sínú ìwé orin kọ́lọ́run alààyè kó ṣàánú wa màmá wa ẹ jẹ́ ká yà bàrà díẹ̀ àwọn ìwé orin yìí edition tí ìjọ tí ẹgbẹ́ mímọ́ Eternal Sacred Order of the Cherubim and Seraphim tó ń fọwọ́ sí báwo la ṣe lè rí wọn rà. ìwé tí ẹgbẹ́ mímọ́ Cherubim Seraphim Titana tí wọ́n fi ọwọ́ sí tí Yorùbá ẹ̀ tí òyìnbó náà ẹ máa rí tí bàbá wa Orímọládé tó wà ní orí ìwé yẹn. then tẹ́ ẹ bá ṣì wò ẹ rí wípé èdè Yorùbá pọ́nbélé òun ni àwọn orin tó wà nínú ẹ̀ kò kí ń ṣe a b e d kò ń ṣe Yorùbá English ṣe a e ẹ bí àwọn èdè Yorùbá ṣe rí gẹlẹlẹ ló wà nínú ìwé orin yẹn ìwé orin yẹn dẹ̀ tún kún díẹ̀ gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe orin Cherubim Seraphim nìkan ló wà ní gbogbo ìwé orin tá à ń gbé kiri ìwé orin yẹn kún díẹ̀ ó dé èlò náà pé 900 àádọ́rùn-ún 900 hymns 900 hymns ló wà nínú ìwé Yorùbá yẹn tí ó ń lọ ló ń tà ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè fi kún lọ́jọ́ iwájú o ṣùgbọ́n nísìnyí 900 hymns ló wà ńbẹ̀ nínú ìwé orin tá à ń sọ̀rọ̀ yìí ìpele méjìlá lè fi wá ìwé orin nínú ẹ̀ ẹ lè fi nọ́mbà orin wá ìwé orin ẹ lè fi ojú ewé page number wá ìwé orin so èyí tó bá ti kọ́kọ́ yọ sí yín lọ́kàn òun lè máa fi wá ìwé orin so ó jẹ́ kó rọrùn fún èèyàn láti lo àìdá ojú ewé láti fi wá ìwé orin tàbí nọ́mbà orin yẹn fúnra rẹ̀ èyí tó wà ní sùn tá a bá fẹ́ rí ohun àwọn kérúbù wọ́n mọ bí wọ́n ṣe lè bá ẹnikẹ́ni gẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dé Eternal Sacred Order Orímọládé Cathedral tàbí gbogbo ibi táwọn ẹ̀ka wa wà tẹ̀sọ̀ pé ẹ̀ ń fẹ́ ìwé tí ó jáde láti Eternal wọ́n á sọ bí ẹ ṣe máa rí gbà fún wọn yín bẹ́ẹ̀ ni Ọlọ́run alààyè ràn wá lọ́wọ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹni ó ní èdè Yorùbá ẹni àwọn bàbá fọwọ́ sí ní èdè Yorùbá wọ́n tún fi sí ní èdè òyìnbó àpapọ̀ èèlò ni ti Yorùbá èèlò ni ti òyìnbó. ṣẹ́rí ti alápapọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò sí ńlẹ̀ nítorí owó à ń print ìwé orin sìn ó ga púpọ̀ jù ó lágbára púpọ̀ ó ga púpọ̀ jù kò dáa kí a print ìwé orin tán kí àwọn ènìyàn má ní agbára láti rà á ṣùgbọ́n èyí tó jẹ́ ìwé orin ti Yorùbá tí à ń pín lọ́wọ́lọ́wọ́ báyìí 5,500 ní kọ́pì kan 5,500 òun ní kọ́pì kan òun ní ti Yorùbá tó wà òun nìyẹn tó wà 5,500 ní eléyìí bẹ́ẹ̀ni 5,500 tí oní alápapọ̀ yẹn bá wá rẹ́dì bí èlò ló máa bá jáde. bàbá mi fẹ́ sọ ń pa torí pé látọ̀dọ̀ printer fúnra rẹ̀ gan sẹ́ẹ̀fù kó fẹ́ jáde ń sìn kì í ṣọ̀rọ̀ 12 or 13,000. so tí ìwé bá jáde látọ̀dọ̀ printer 12, 13,000 tí kì í ṣe pé nǹkan tí yàn dé máa print tó máa tàtàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó máa ṣòwò á forí sí. ẹni pé àwọn tó ti rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàájì ni ẹni tí ò bá mọ̀ ọ́ tọ́jú sọ́rí fàájì ni fàájì ni ìfàyàn òde àásílẹ̀ mọ́ kò sí mọ́ oye tá à ń ta Yorùbá ń sìn ni àkọ́kọ́ ta alápapọ̀ yẹn. ilé tá ń ta Yorùbá nísìn òun ni alápapọ̀ yẹn ti jáde alápapọ̀ yẹn láǹgbà yẹn Ọlọ́run alààyè fún wa ní orí ọ̀fẹ́. Màmá wa ẹ jẹ́ ká wò ipa pàtàkì wo ni orin inú ìwé ń kó nínú iṣẹ́ ìsìn tẹ́ bá dé ìjọ Sẹ́ráfù mi ìsìn wọ́n ní kí ni hymns làwọn máa kọ ipa pàtàkì wo lórí inú ìwé ló ń kó nínú iṣẹ́ ìsìn àwọn ọmọ Sẹ́ráfù. Olúwa nìkan ló máa ṣàánú fún wa. Àmín. ó dàbí ìgbà tá à ń béèrè pé kí ni purpose Bible nínú worship. Gẹ́gẹ́ bí mo sọ lákọ̀ọ́kọ́ ẹ̀mí Ọlọ́run ló darí àwọn tó kọ àwọn orin yìí tó kọ wọ́n
tó di tá à ń kójọ tí gbogbo wa ń kọ. ṣe rí bí ènìyàn bá tiẹ̀ gbé bíbélì dání tó bá gbé ìwé orin dání tó bá fi ọkàn ẹ̀ tó bá focus tó gbé orin dání tó ń kọ orin like I told you ẹ̀mí Ọlọ́run gbọ́dọ̀ wọ inú ara ẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ tó wà nínú ìwé orin àwọn ọ̀rọ̀ tó túbọ̀ la ọ̀rọ̀ tó wà nínú bíbélì tó túbọ̀ ṣe àlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú bíbélì òun ni àwọn ọ̀rọ̀ àwọn orin ìmúlọ́kànle àwọn omi ìtẹ̀síwájú àwọn orin tí ó máa mú kí ọkàn yàn kó dàpọ̀ mọ́ àwọn ogun ọ̀run. ní àwọn onírúurú orin tó wà nínú ìwé orin. tó wà nínú ìwé orin pàápàá ti ẹgbẹ́ kérúbù sìráfù. nítorí ẹ̀ ló fi jẹ́ pé nínú ìjọsìn wa orin ìwé orin là ń lò. ṣùgbọ́n òde ìsìn yìí Ọlọ́run kó ṣàánú wa o. ẹ ti fi sí praise and worship ló dé wà sí. èmi ò tí kí là ń praise kí là ń worship tí kò sí níbí. orin wo la ṣí níbí báyìí tí kò jẹ́ pé a fi yan Ọlọ́run tàbí pé a fi ń pe Ọlọ́run wá tàbí pé a fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. ó ṣe wá jẹ́ pé orin tí àwọn tayé ti pò pọ̀ Ọlọ́run dáríjì mi ẹlòmíì ti gbàwọ́ ó ti yó gidi ó dẹ̀ tó nǹkan ẹ̀ pọ̀ ó dẹ̀ bọ́ sórí ìta ó dẹ̀ ń bẹ́ àwọn náà wá sọ pé bíbẹ́ yẹn gangan ló tẹ́ wa lọ́rùn làwọn náà bá bẹ̀rẹ̀ sí bẹ́ tẹ̀lé la bá ṣe sùntà la bá mú ìwé orin la bá pàtì bíbélì pàápàá tó bá ti ń wàásù sí yàtọ̀ sí ìwé orin ó máa ń sú àwọn ènìyàn ní ẹwọ ìṣẹ́jú mẹ́ta ní kẹ́ ẹ lò ìṣẹ́jú márùn-ún ní kẹ́ ẹ lò nínú ilé Ọlọ́run tá a ti ń jọ́sìn fún Ọlọ́run. So when you talk about praise and worship ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa fi etí sí ọ̀pọ̀lọpọ̀ praises and worship orin tí wọ́n ń kọ. tí ẹ ò bá ṣọ́ ara Olúwa máa sọ nǹkan tí kò yẹ kó sọ jáde lẹ́nu. nítorí pé kì í ṣe pé ọkàn wọn ijó tí orin yẹn mú dání òun ló jẹ́ kókó fún wọn. àwọn lyrics orin yẹn kò ń ṣe pàtàkì fún wọn tẹ́lẹ̀ mi bá ń fọkàn sí lyrics àwọn orin tí wọ́n ń jọ̀pọ̀ mọ́ra wọn tí wọ́n ń kọ nínú ilé ìjọsìn sìn. In fact to some extent to me really àwọn yẹn gan a máa lé àwọn áńgẹ́lì sẹ́yìn. a máa lé àwọn áńgẹ́lì sẹ́yìn. a máa lé wọn sẹ́yìn nítorí pé nígbà tá à ń kọ àwà nínú ilé ìjọsìn tá a sọ pé àwọn áńgẹ́lì gbọ́dọ̀ bá wa gbé ṣé bẹ́ẹ̀ ń rí fídíò tó bá jẹ́ pé orin inú ìwé ni wọ́n ń kọ ẹ rí àwọn ọmọbìnrin kan tí wọ́n ju gbìgbìgbì pẹ̀lú aṣọ àdúrà lọ́rùn. nítorí wípé kì í ṣe inú ẹ̀mí Ọlọ́run òun ni wọ́n ti ń kọ orin yẹn. tí ẹ̀mí Ọlọ́run bá wà nínú èèyàn tó ń kọrin láti inú ẹ̀mí bí ọ̀rọ̀ sọ pé ká yin Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ni. tá a bá ń worship tá à ń praise Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ni torí Ọlọ́run kì í ṣẹgbẹ́ wa. tá a máa kọ́ tá a máa ṣe bálabàla pẹ̀lú ìwárìrì. ayé ìbá yẹ àkọ́kọ́ 5 minutes kọ yẹ mi àkọ́kọ́ bí 5 minutes kọ́ bí yẹ mi lọ. yẹ̀yẹ́ wọn lọ rẹpẹtẹ. nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù náà ni. ẹ ó wíwí àti gbogbo tí wàá sún yàn. in fact àwọn tó tiẹ̀ jẹ́ pé àwọn tá a rò pa yà kúrò fún wọn tẹ́lẹ̀ àwọn gan sì Ọlọ́run ṣàánú fi àwọn náà kí lẹ́ẹ̀dẹ̀ ń kọ yìí mi ò rò pé èèyàn máa dénú Catholic ń ṣe kó máa gbọ́ yẹ̀yẹ́ mi wọ́n ìlúlù tẹ́lẹ̀ wọ́n ti ń lùlù ń sìn. àbúwádé Anglican àwọn máa gbọ́ yẹ̀yẹ́ mi. ó lè gbọ́ yẹ̀yẹ́ mi ń bẹ̀ wọ́n ìlúlù tẹ́lẹ̀ wọ́n ti ń lùlù ń sìn. ṣùgbọ́n orin hymns òun ló ṣe kókó jù ní àwọn Orthodox churches òun ló gba ìjù lọ́dọ̀ wọn bó dẹ̀ ṣe nínú ẹgbẹ́ kérúbù sìráfù ní àtètè kọ́ṣe nìyẹn. ṣùgbọ́n nísìn Ọlọ́run kó ṣàánú wa ni. àmín. káṣí àti jó ni. àmín. ijó ni láì ijó ni láì àfọkànsí nǹkan kan mọ́. kò sí àfọkànsí nǹkan kan mọ́ kò sẹ́ẹ̀kan kò sí kankan àfi jó. ijó ṣáà ni. màmá wa mo pe orúkọ kan lẹ́ẹ̀kan òtítọ́ ni freedom. bẹ́ẹ̀ni. kí ló mú orúkọ yẹn wá. ọ̀rọ̀ Ọlọ́run sọ pé you shall know the truth and the truth shall set you free. Jésù ló sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀. ṣe rí ènìyàn ni ènìyàn máa jẹ́. nígbà tó dé stage kan nínú ìrìn àjò ti èmi kékeré nínú ẹgbẹ́ kérúbù sìráfù mo rí wípé ayé kò tọ́. ayé kò tọ́. ayé tó kò tọ́ ẹ náà tún dénú jọ. ìfà ó burú jù nínú ìjọ ju ìta gbangba lọ. torí àwọn tìta tó ń ṣe ẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n ní tó o bá ṣàgàbàgebè ibẹ̀ náà ti máa sọlú ẹ̀ kalẹ̀ so àwọn gan máa ń ṣọ́ra wọn. ṣùgbọ́n torí kò sẹ́ni tó máa sọ pé kórí báyìí fún ẹ kó dẹ̀ ṣubú lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ẹgbẹ́ kérúbù sìráfù nítorí ẹ̀ ló ká pé ń ṣe ohun tó wù. olóòótọ́ Yorùbá tún lọ́bọ̀ ó ní olóòótọ́ kì í lẹ́ni
olóòótọ́ kì í lẹ́ni. So nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí kò lẹ́tọ̀ọ́ tó dìde kò sí àròsọ nínú iṣẹ́ Ọlọ́run o. Tí má sọ pé nǹkan mo kàn déédéé sùn mo kàn déédéé jí mo sọ pé báyìí ni mo gbàgbọ́ wípé ẹ̀mí Ọlọ́run ló gbé orúkọ yẹn jáde nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìwọ ò mọ òtítọ́ òtítọ́ yóò ti sọ ọ́ di òmìnira. Tó o bá ń ṣe òtítọ́ tó o bá dúró nínú òtítọ́ bó ti lù kí ìpèníjà kò dúró tó ní ọkàn ara tiẹ̀ wàá gbà wípé ìwọ ní òmìnira. Bí ọkàn wa ò bá dá wa lẹ́bi a ó ní ìsinmi ògo. A ó ní ìsinmi. Yẹn ni pé nígbà tí ìwọ bá ti pẹlẹ mọ́ dúró nínú òtítọ́ ṣáà ti dúró nínú òtítọ́ má sọ wípé ẹgbọ́n náà Jésù Olúwa wa ta ni máa sọ pé òun rí ìpèníjà tó ju tiwọn lọ. Ẹ rí pé àwọn tó tún wà nínú ilé ìjọsìn nígbà náà ni wọ́n gbógun ti Jésù púpọ̀ jù. Ṣé Jésù torí ẹ̀ yàbàrà kúrò nínú iṣẹ́ tó gbà kó yàbàrà? Ó sì sọ pé ó dúró síbẹ̀. Jésù sọ pé òun ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tí ó bá fẹ́ sí bàbá òun láti wá túrú òun ni. It was a pronouncement. It was not a suggestion. And that was the truth and he told them the truth. But torí pé ayé ò kì í gba òtítọ́. Ayé ò fẹ́ òótọ́. Ayé ò fẹ́ òótọ́ àtọ̀. Ìyẹn ló fà á tí wọ́n fi kógun ti Jésù Olúwa wa. Mo dẹ̀ rò pé ẹ̀mí Ọlọ́run mo gbà kì í ṣe pé mo rò mo gbà wípé ó wu Ọlọ́run láti gbé orúkọ yẹn jáde nínú ayé mi ni. Kódà nísìnyí gan àwọn ọ̀mí gan fẹ́ẹ́ lè máa mọ orúkọ mi. Òtítọ́ ni freedom. Òtítọ́ ni freedom. Òtítọ́ ni freedom. Logo òtítọ́ ni freedom lélẹ̀. Mẹ́ta ló wà ń bẹ̀. Ojú lélẹ́yìí. Symbol wípé ojú Olúwa ń wo gbogbo ènìyàn. Ojú wa ń wò wá kedere. Ojú Olúwa ń wo gbogbo ènìyàn. Ó ṣe rere o, ó ṣe bí o. Eléyìí symbol oòrùn ni pé kò síbi tí ẹnikẹ́ni lè fara pamọ́ kúrò nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó lè gbóko tí oòrùn kó sọ pé lára oòrùn òun láti kúrò níbẹ̀ lẹ́yìn nítorí èmi fẹ́ ṣiṣẹ́. Òun ló máa yàgò fún oòrùn tí ó bá rí pé oòrùn bá mọ̀ òun lára. Kò sẹ́ni tó lè fara pamọ́ lábẹ́ iṣẹ́ Olúwa. Kò sí ṣíṣe ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni ìkẹta symbol ìkẹta òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ṣé ẹ ti mọ̀ pé à ń bọ̀ lé a máa bèrè béèrè lórí eléyìí lè ṣe mú lógo ìwà ni. Nítorí wípé èmi gbàgbọ́ wípé ó wu Ọlọ́run láti gbé orúkọ ẹ̀ jáde fún mi láti inú ẹ̀mí ni nígbà tí ìpèníjà yẹn pọ̀ díẹ̀. Ṣùgbọ́n ibikíbi tí ènìyàn bá ti wà bó ní oní challenge nìkan o fẹ́ sá lọ síbòmí wàá bá ń bẹ̀. Bó tún kúrò ń bẹ̀ tó tún lọ síbòmí wàá bá ń bẹ̀. Àbá ti kó wà bá ń bẹ̀. Wàá bá ibikíbi tí ènìyàn bá ti wà tí ènìyàn bá wà wàá bá ṣáá ni. Èyí tó ṣe kókó ni wípé dúró lórí òtítọ́. Dúró ìyẹn ni kókó. Ó yẹ kẹ́ ẹ fún àwọn kérúbù ní lógò yìí náà káwa náà máa mú lọ sọ alẹ́ máa mọ̀ wípé òtítọ́ ni freedom. Máma wá ẹ̀kọ́ àtọ́tọ́nù àtẹ̀kan. Ìjọ kérúbù àti séráfù ẹgbẹ́ kérúbù àti séráfù èwo lẹ́yìn mú. Ẹgbẹ́ kérúbù tí mo mú it's not about choice. It is not a matter of choice. Ẹgbẹ́ mímọ́ kérúbù séráfù. Ṣẹ́gbẹ́ ò lè di ìjọ ni. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó ń fà á tí nǹkan kan fi ń di nǹkan kan èmi ò mọ̀. Bàbá Orímọládé tó mú kí Ọlọ́run rán wá sí ayé láti wá dá ẹgbẹ́ mímọ́ kérúbù séráfù sílẹ̀ ẹgbẹ́ mímọ́ kérúbù séráfù ló pè. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìtumọ̀ orúkọ tí bàbá rẹ́gísítà. The eternal sacred order of the C&S. The eternal sacred order. Eternal wà forever. You don't say torí eternal. Let's change eternal to something else. Sacred mímọ́, it is always mímọ́. You can't change it to something else. Order àgbékalẹ̀ ní ètò láti ọ̀run wá tá a gbé kalẹ̀ ní. Tó bá jẹ́ pé bàbá Orímọládé fẹ́ kí ìta túmọ̀ sí pé ìjọ ẹ jẹ́ kí n túmọ̀ ìjọ fún yín bó ṣe yé mi ọmọdé mọ̀. Ìjọ ni pé ìparapọ̀ àwọn ènìyàn. Ìparapọ̀ àwọn èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn márùn ẹ má gbàgbé tẹ́ bá lọ wo inú ìwé New Testament ibì kan wà tí Paul sọ pé ìjọ nínú ilé lágbájá ìjọ nínú ilé tàmẹ̀dù
Those places are not churches. They are just places where people come together to either discuss the word of God or to pray together. It does not talk about whether you are large or you are small. But ẹgbẹ́ mímọ́ ni a fi rán bàbá wa Orímọládé wá. Tẹ́ bá dẹ̀ máa wọnú bẹ́ẹ̀ ẹ lè gbọ́ tán sọ pé ìjọ àwọn áńgẹ́lì níbikíbi. Ẹ ní gbọ́ tán sọ pé ìjọ àwọn áńgẹ́lì, ẹgbẹ́ àwọn áńgẹ́lì, ẹgbẹ́ ogun ọ̀run lẹ máa rí nínú Bíbélì. Ọ̀rọ̀ ìjọ àsáwọ̀ ni. Àsáwọ̀ nínú mi dẹ̀ wá dùn wípé nítorí pé bí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ máa bá lọ́jọ́ kan. Bàbá wa Àlàó, bàbá wa Àlògbó, bàbá olórí Kérúbù Séráfù ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kọ́ lọ́nba lọ́rẹ̀ mi wọn kó fún wọn lálàáfíà pípẹ́. Àwọn padà dé sí wọn wípé ẹgbẹ́ mímọ́ ni ẹgbẹ́ Kérúbù Séráfù. A dúpẹ́ fún Jésù. Màmá wa gbàdúrà fún wa ká máa lọ. Olúwa ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín fún ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín èyí tẹ́ fi yé wa. A dúpẹ́ fún ìmọ̀ yín èyí tẹ́ fi yé wa. Ju bí àwa ènìyàn ṣe ń fẹ́ lọ Ọlọ́run túbọ̀ fi yé wa. Àmín. Gbogbo eléyìí tó bá ń fẹ́ àtúnṣe Ọlọ́run ẹ bá wa ṣe. Gbogbo eléyìí tó bá ń fẹ́ àtúnṣe Ọlọ́run ẹ bá wa ṣe. Ẹ má jẹ́ ká ṣìnà lọ́nà yìí Ọlọ́run. Ẹ mú adódópin Ọlọ́run. Ìfẹ́ tí ní ká máa ṣe o. Káyé wa kó dára. Ìgbà kó sun wọn. Ẹ mọ yín kó má ṣe fi wá sílẹ̀ o. Ògo ni fún yín Ọlọ́run. Nígbà tí a gbàdúrà sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Orúkọ Jésù Kristi. A dúpẹ́ púpọ̀ lọ màmá wa Special Apostolic Mother Bọ́sẹ̀dé Bákàrè JP Òtítọ́ ni Freedom tí wọ́n wà pẹ̀lú wa lórí ètò ohùn àwọn kérúbù lórí social media lénìí. A wà lórí Facebook, a wà lórí YouTube, a wà lórí TikTok, ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí rédíò. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà àbíkọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń gbé ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ ṣe púpọ̀ màmá wa. Ẹ ṣeun adúpẹ́. Ìwé orin ó wà eléyìí èlò lẹ́pẹ̀ lẹ́ẹ̀kan. 5,500. 5,500. Ẹ kàn sí atọ́kùn ètò ohùn àwọn kérúbù bẹ́ẹ̀ bá ti fẹ́ rà ẹ kàn sí ẹ̀dẹ̀ lè wá sí olú ilé ìjọsìn Eternal Sacred Orímọládé Cathedral tó wà ní Ègbè ẹ̀lẹ́ àǹfààní láti pè nọ́mbà wo ni wọ́n lè pè sí màmá wa. 070 26 17 29 06. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 070 26 17 29 06. Nọ́mbà tẹ̀lé àǹfààní láti pè wá sí pé màmá wa sí nígbàkigbà tí bá fẹ́ ra ìlú orin. A ó fàyọ̀ padì nígbà mìíràn lórí ètò àwọn kérúbù. Kí àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa. Àmín. God bless you.